mo mọ̀ pé ẹ̀yin náà ti máa rí Trapped lórí Àpáta TV. Ẹ má yẹ kí n gbọ́ pé ẹ ti rí abẹ́ ẹ ti rí náà. Ṣé ibi tó tán sí yẹn lẹ́yìn lérò pé yẹ kó tán sí ni? Abẹ́ ẹ expect part 2. Èmi tí ẹ mọ̀ pé ẹ̀ ń dúró de part 2 náà. Ọ̀yà tẹ́ ẹ bá ń dúró de part 2, like, comment àti shares yín ló máa fi hàn pé ẹ̀ ń dúró de Trapped part 2. Ṣẹ́yìn náà rí pé sinimá ẹ̀ ó kún fún kìkì ọpọlọ, ẹ̀kọ́, ìmọ̀ lóníranran. Trapped part 2 ó ti fẹ́ jáde o, ṣùgbọ́n like, comment àti shares ló máa jẹ́ kí producer tètè drop part 2 fún wa. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí, ẹ̀yin olólùfẹ́ wa. Lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí, níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún wa. Yálà èyí tó ń bọ̀ lọ́nà, èyí tó ẹ̀ṣẹ̀ jáde tàbí èyí tá a ti wò tipẹ́tipẹ́. Lórí ìkànnì yìí, ibẹ̀ lẹ ti máa rí. Bí èní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kọ́kọ́ ń ṣalábàpàdé ìkànnì yìí, ẹ bá wa subscribe, like, kẹ́ẹ̀dẹ̀ comment. Trapped 2026 is a touching and emotional Yoruba drama that explores grief, trauma, denial, and the painful journey towards healing after loss. Featuring powerful performances from Diva Gold, Tunde Aderinoye, Yetunde Odunsi, and Akeem Ogara, this Nollywood movie delivers a heartbreaking yet inspiring story about survival and emotional recovery. Ṣẹ́yìn wá ń dúró de apá kejì, abẹ́ ìrètí apá kejì. If you are waiting for part 2, ẹ máa fi sí comment section pé we are waiting for part 2 of this beautiful movie, Trapped. Tẹ́yìn ò bá ì tí ì rí, ẹ máa lọ sí Àpáta TV, kẹ́ ẹ lọ wò ń bẹ̀, ẹ máa rí. Tẹ́ ẹ bá ti wá wò, ẹ padà wá kẹ́ ẹ wá fi comment yín sílẹ̀ fún mi. Kẹ́ ẹ fi review yín sílẹ̀ kí lẹ́yìn máa rate fíìmù yìí over 10. Lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí, bẹ́ẹ̀ ni bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ kọ́ wọn ṣalábàpàdé ìkànnì yìí, ẹ subscribe, kẹ́ ẹ like, ẹ comment, kẹ́ ẹ lè máa rí bó ṣe ń lọ. Títí ìgbà míì tá a tún fi pàdé, èmi àti yín, a ò ní jọ ẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.